fún Ọlọ́run ní òkè ọ̀run. Gbogbo ẹ̀yin akádìpù ẹ̀sìn dé bá yín báyìí. N lè sọ pé ẹ̀sìn dé bá gbogbo mùsùlùmí torí pé mùsùlùmí ni mí. Ìwọ tó ń wò mí yìí náà mùsùlùmí ni mí. Mo fẹ́ kẹ́ ẹ pín gbogbo ọ̀rọ̀ yìí kó kárí gbogbo ayé. Kàkà ò sì dànù pé Ọlọ́run mọ́ yọ tí ń fi kú Ọlọ́run mọ́ yọ mí kúrò nínú mùsùlùmí. Ṣé rí ẹ̀yin èèyàn? À ń pe kinní kan ní lógà. Bẹ́ẹ̀ ni èdè. Ṣé wá rí èdè? Téèyàn bá gbọ́ ó lè mú yẹn ṣiṣẹ́. Ṣùgbọ́n bí tá a lọ lẹ́ni part 2 àwọn akádìp táwọn èèyàn ti ń béèrè fún òun lọ jáde lónìí. Ẹ wo Kùránì ní 3:1 wo dáadáa ó ti rí a fẹ́ fọ́ mọ́lẹ̀ lónìí a túká kí là ń pè ń Kùránì kò ní ìtumọ̀ kankan. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò ní ìtumọ̀. Sẹ́mọ̀ túmọ̀ tá à ń pè ní Kùránì ní Yorùbá Arabic language ní ṣùgbọ́n Yorùbá rẹ̀ tá a bá sọ pé àlùkùránì tẹ́lómi ọmọ búra mo fi àlùkùránì búra mo fi ìtumọ̀ rẹ̀ ní ìwé àkàtúnká Yorùbá rẹ̀ ní. Ẹ dákun dísánẹ́rì Wọlé Ṣóyínká àbíta ṣé ìwé àkàtúnkà kọ́? Èyí tá a kà ní sùkúù àràjá bí bàtà dídòjé igi ìlà fífìlà ṣé ìwé àkàtúnkà kọ́ ni n tá n ké Kùránì kò ní túmọ̀. Ẹ má jẹ́ wọn fi èdè wọn fi gba ìgbàlà lọ́wọ́ yín. Gbogbo ayé ẹ̀yà táwọn wò mí part 2 tẹ́ ń béèrè lóde yìí mo fẹ́ kẹ́ wá nǹkan ẹ fà pèrè tẹ̀dí. Gbogbo ohun tí wọ́n ń bò yìí a fẹ́ ṣe kí ni a fẹ́ tú a ṣe kí ni a fọ́ mọ́lẹ̀. Evangelist Noah ń bá yín ṣeré lọ́wọ́ ní ń bá yín ṣeré. Àwa fẹ́ wò àti gbòǹgbò ti gbòǹgbò àti Evangelist Noah lẹ́rí. Àwọn kìnnìún Ọlọ́run bẹ́nu lé mo sọ fún yín mo ní ẹ mọ́ tọwọ́ bọ ṣoṣo. Ẹ ti wá tọwọ́ bọ ṣoṣo báyìí o. Àgbáyé ni mí ìǹṣe erífín ìmọ̀ ni mí ìǹṣe sá fún Malamu Yusufu Jamiu Adégúnwà àfáàrí Kéwúsọlá ẹ ti pé ṣoṣo fẹ́ gùn yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin sọ pé Jésù olè. Ẹ̀yin sọ yí pé àwọn tọkọ bẹ̀rẹ̀ rí wọn ò pé. Jamiu wá sọ wípé Jésù ọmọ burúkú ọmọ àlè Jésù ọmọ kọ́mọ ni ẹnu òun gbà lójú gbogbo ayé. Ẹ á rí ohun tẹ gbé lọ́wọ́ yìí afẹ́ fọmọ afẹ́ fàṣírí yín afẹ́ fi yẹn gbogbo ayé kẹ́ lè mọ̀ pé ẹ jẹ́ ẹni tì irọ́ lásán. Agbo mùsùlùmí láti bí àwa kéwú wọn bá tọ́lọ̀ ní akẹ́ àsìmọ̀túnmọ̀ ó sì yé wa. Ayé èèyàn èdè ẹ má jẹ́ wọ́n fèdè kó yín. Bẹ́ẹ̀ ni ibi tí ń lọ ni. Ṣùgbọ́n onírọ́ ní parọ́ fáráyé ìran òkùnkùn wọn ṣèké fún àwọn èèyàn. Afá Jésù dé a ó tú wẹ́wẹ́ àṣírí tú. Bẹ́ẹ̀ ni àṣírí tú ọ̀rọ̀ dé ọ̀rọ̀ balẹ̀ lónìí. Níbo ni Jésù ò sí? Torí wípé káwọn oníṣẹ̀ṣe ọba kíra wọn pé eriwo yà kí ni ìtumọ̀ rẹ̀ aleluya. Kùránì sọ́nà pé aláwùlẹ̀ àyà aleluya. Àwa gbò dàrẹ́tì tó wà lọ́dọ̀ tiwa nìní pé aleluya. Nínú Ifá ẹsẹ̀ Ifá kan ń bẹ tá a pè ní ẹ̀là. Ó ní ẹ̀là rọ̀ wá ẹ̀là wáyọ̀ wá gbẹ̀kù ẹ̀là rọ̀ wá ẹ̀là wáyọ̀ wá gbẹja ẹ̀là rọ̀ wá ẹ̀là dáyé ẹ̀là ò gbẹ̀kù ẹ̀là rọ̀ wá ẹ̀là dáyé ẹ̀là ò gbẹja. Ayé bínú ẹ̀là wọ́n pa ẹ̀là rọ̀ wá ẹ̀là kú ẹ̀là jí. Ẹ̀là gòkè ọ̀run lọ ẹ̀là rọ̀ wá ọmọ lójú Olódùmarè tí ń padà bọ̀ wá ṣèdájọ́ ayé. Ifá ni ẹ̀ táwọn bàbá ńlá bàbá yín bá kẹ́ tó mọ sòsì tẹ́lẹ̀ lẹ́hìn sí.
ẹ̀yin lọ́lọ́run wà lọ́dọ̀ yìí ẹ̀yin lọ́lọ́run mọ̀ ṣe wá ra àwọn tó ń tẹ̀lé yín ló ń dùn mí fún nítorí pé ohun tí wọ́n jẹ wọn ò mọ̀ ẹ̀yin ẹ̀yẹ ẹ jẹ́ ń sọ kíní kan fún yín kí n tó máa lọ mo sọ fún yín mo la fẹ́ fọ́ mọ́lẹ̀ a fẹ́ wa gbòǹgbò rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe rí there is no way for anywhere except Jesus. But let me tell you one thing. It's not compulsory to go church, but it is compulsory to accept Jesus. Because there is no way for anywhere again except Jesus. Ẹ wo bí ayé yẹn. Mo sọ fún mo ní ìwé àkàtúnkà lórúkọ rẹ̀ kí ló ní túmọ̀. Tá a bá wá sọ wípé ànábì tẹ́ ń wò yẹn. Ẹ wá sọ pé Kùránì sọ̀kalẹ̀. Ẹ bèrè lọ́wọ́ pé báwo ló ṣe sọ̀kalẹ̀. Ohun táwa mọ̀ tó sọ̀kalẹ̀ ni pé bàálù tó fò látòkè tí ń bọ̀ tó sì bà tó sọ̀kalẹ̀ pé bàálù yẹn ti sọ̀kalẹ̀ sí airport kìíní o. Tàbí tó wà lókè offset pé pásítọ̀ wà lókè àbí aláàjì wà lókè so ń bọ̀ wá ó sọ̀kalẹ̀ aláàjì ti sọ̀kalẹ̀ sínú ọgbà bọ̀dá yẹn ti sọ̀kalẹ̀ nínú mọ́tò ẹ má jẹ́ wọ́n sọ̀kalẹ̀ so ẹ má jẹ́ kí máa yẹ sọ̀kalẹ̀ mi tó wà yẹn o tàbí ń tó gungi sọ̀kalẹ̀ ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ pé báwo ló ṣe sọ̀kalẹ̀ ṣé ń bọ̀ látòkè ó sọ̀kalẹ̀ ni irọ́ lásán tẹ̀ ń pa Mẹ́kà tẹ́ ń lọ ẹ̀yẹ̀ yẹn ẹ wá nǹkan fi tẹ̀dí part 2 yìí máa gbóná mo fẹ́ kẹ́ sí ẹ̀rẹ̀ kẹ́ kọ́ ẹ̀yin tẹ́ ń béèrè part 2 kẹ́ kọ́mẹ̀ntì kẹ́ sí kẹ́ láì ẹjọ́ kàn wọ́n lára ẹ béèrè pé báwo ló sọ̀kalẹ̀ irọ́ lásán Mẹ́kà tẹ́ ń lọ kí ni ìtumọ̀ Mẹ́kà ìtumọ̀ rẹ̀ náà ni pé ohun tó bá rí lọ́hùn àìdélé wí Mọ́kà bẹ́ẹ̀ ni lẹ́yìn kódà àwọn fáyìn kódà adékàábà adébátìlẹ̀ àràmì àjùkọ sètánì tẹ̀lẹ̀ kò mọ́lá jẹ́ ìtọ́kọ̀ tí ó kú ẹ̀yin gẹ́gẹ́ lè sùn sẹ́yárì kò lè dùn mí fún yín nítorí pé wọ́n ti lẹ̀ lómi ìlókò o iná ẹ̀ ni lọ́fà nítorí pé kí la pè Mọ́kà ń ta pé Mọ́kà ni pé ń ta bá rí lọ́hùn àìdélé sọ o ṣé nǹkan ìmọ́lẹ̀ láìdélé sọ ẹ̀ jókòó ń bẹ̀ ibẹ̀ láti bí àwa ṣùgbọ́n Kùránì ó sọ̀kalẹ̀ látòkè wọn kọ́ ni o sẹ́rí Jìbìrìlù tá a pè ní angel Gabriel tó bá ti wá yóò gbé tó bá ti wá ẹ mọ̀ bí tí mo ń wá ṣe mọ̀ bí kí ẹ̀mí bà léèyàn sẹ́rí tẹ̀mí bá ẹ mọ̀ pé tí ẹ̀mí bá bà léèyàn tó bá jẹ́nu CAC ó lè mọ fèdè fọ̀ tí ó bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ rakaya pole masinda ya kayaba reke baba repole kese teyeba rakaya makale kese terebole kese teyeba yọ mọ fèdè fọ̀ ẹ̀mí balẹ̀ tó bá jẹ́nu sí ànẹsẹ̀ àbí sẹ̀lẹ̀ tó bá jẹ́nu sí ànẹsẹ̀ àbí sẹ̀lẹ̀ ó lè mọ fèdè fọ̀ tí ó mọ fàáyà gan tí ó bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ tó yẹ pé láàrá kẹjá elia lẹ́kẹjá bisẹ́lì mi dáwà àràkàlẹ́bí dá màláìkà sílà rọ́bì mi dá àlékà máa tún líbi sẹ́lẹ̀ ara olúwa wípé yes wọ́n dúró lórí ẹsẹ̀ wọn báyìí sẹ́rí bẹ́ẹ̀ náà wá ní tí màláìkà yẹn bá wọ́n gbà yẹn tó bá ti bàlẹ́ ànẹ́bì só ti yẹ yín ṣe wá rí ohun títà rẹ̀ fi yàtọ̀ wípé torí màláìkà tí wáyé ń ṣe màláìkà ọlọ́run nítorí pé tó bá bàlẹ́ yọmọ pora mọ́lẹ̀ bíi ẹlẹ́dẹ̀ bí òun wára pa nígbà tí wọ́n bá tají ní ọmọ agbọ̀nra nù báyìí ṣe wá rí ohun tó bá ń sọ yẹn ẹni ọkọ̀ sára ewé ẹni ọkọ̀ sára agi ẹni ọkọ̀ sí ara àpáta nítorí kò tí ì sí tákàdá ń gbà ní. ohun tí wọ́n fi lọ sọ̀kalẹ̀ ni ẹ̀dùn sọ̀kalẹ̀ ni àbí ìtẹ̀. Jésù wípé ọ̀rọ̀ tí èmi sọ fún yín èmi kò dá aṣọ ṣùgbọ́n ohun tí bàbá mi sọ fún mi ni sọ fún yín. ẹ tún wá gbọ́ kí là ń pè lánàbí ohun tá ń pè lánàbí ni pé òjíṣẹ́ n ò jíṣẹ́ ẹ̀yin tí ń wò yìí tẹ́ ń wò mí ẹ̀yin sò jíṣẹ́ èmi tí ń sọ̀rọ̀ ńkọ́ òjíṣẹ́ àwọn tó gba ọmọ ọ̀dọ̀ sí ṣọ́ọ̀bù òjíṣẹ́ ni wọ́n ṣùgbọ́n tó kẹfì yàtọ̀ ní pé òjíṣẹ́ Ọlọ́run ó yàtọ̀ sí ọmọ